oríire ni ó wù láyé ẹni ó yan kádàrá orí burúkú ìwà rẹ̀ ni ó wù ma kana lahu mole dídá síta dá sí ọ̀rọ̀ ẹ̀sìn adásí lórí pé kálàáfíà lè jọba ni adásí lórí pé ẹ mọ́ balẹ̀ Yorùbá jẹ́ ni àwọn ìlú kan bẹ láyé wọn ò lẹ́sìn wọ́n dem progress wọn gbà pọ́lọ́hun bẹ wọn lórìṣà tí wọ́n ń sìn wọn mọ Jésù rí wọn mọ Nábì rí still wọ́n progress àwọn ìlú kan wà bẹ́ẹ̀ láyé o ẹ̀yin tẹ́ wá ń bẹ nílẹ̀ Yorùbá ìdásí tèmi ni pé ẹ mọ́ ní ká dẹ̀sìn pọ̀ kó ń kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀pọ̀ ni ò ní làákàyè wọ́n lérò pé bóyá ní pírèsì kan tá à ń retí lọ́dọ̀ àwọn èèyàn ta ló fẹ́ sìn wá lẹ́yìn Ọlọ́run yíyìn èèyàn àdánwò ni ẹ̀dá ní yíyàn lẹ́ni tí bú yàn lọ́la sẹ́yìn la fẹ́ retí àfi ká dúró ti Ọlọ́run kọ́lọ́run ó pẹ̀lú wa kọ́lọ́run ó dẹ̀ fún wa lọ́wọ́ kókó. ìjọba Awólọ́wọ̀ rí i pé agbára ò fẹ́ ká bàbá yìí wọ́n wá dá traditional council sílẹ̀ wọ́n fi ọmọ Ọ̀yọ́ tó jẹ́ deputy leader AG ìyẹn bàbá wa Bọ̀dé Thomas wọ́n fi ṣe olórí èyí tó túmọ̀ sí pé wọ́n ti gbàgbára kúrò lọ́wọ́ Aláàfin ẹni tí ó máa control òun ni wọ́n ti yàn yẹn òun ni ó máa san sálárì rẹ̀ tí wọ́n ń fún nígbà náà lọ́hùn sálárì Aláàfin dẹ̀ ní sálárì tó high jù ẹnìyẹn ni ó máa san Bọ̀dé Thomas ni ó máa san eléyìí ni wọ́n wá bá lọ bá bọ̀ wọ́n wá organize conference wọ́n pàdé ní Atiba Hall lọ́dún náà Bọ̀dé Thomas gẹ́gẹ́ bí olórí traditional council òun ló kàyìndé Aláàfin Adéyẹmí ti wà ń kalẹ̀ gbogbo àwọn ìjòyè àtàràlú ti wà níkàlẹ̀ wọ́n ń retí aṣojú bàbá wa Awólọ́wọ̀ tí í ṣe Bọ̀dé Thomas wọ́n ń retí ẹ̀ kó dé ntọ́ wá pilẹ̀ jà gangan nìyẹn bàbá Bọ̀dé Thomas wá wọlé gẹ́gẹ́ bí agbára àjọba bólóṣèlú ṣe tó dẹ̀ mọ̀ wípé ọba yìí ti ṣe ọ̀gá òun tí í ṣe bàbá Awólọ́wọ̀ ó ti ṣe ìjọba àwọn bí bàbá Bọ̀dé Thomas ṣe wọlé everybody ni wọ́n dìde fún gẹ́gẹ́ bí agbára àjọba Aláàfin ò dìde lórí ìjókòó ní Bọ̀dé Thomas wá béèrè pé mo wọ̀ tún mo wò sí ẹnìkan ò dìde ta lẹ́ni tí ò dìde ó wí lẹ́ẹ̀kínní ó wí lẹ́ẹ̀kejì nígbò dẹ́lẹ́ẹ̀kẹta Aláàfin bínú dìde ó ní tó wí yẹn jẹnu ẹ lọ ta lẹ́ni tí ń gbọ́ ọmọ taniọ́ máa gbọ́ lọ bẹ́ẹ̀ bálàfin ṣe bínú jáde nù máa gbọ́ lọ bẹ́ẹ̀ tó wí bó ṣe já àfáà tó jọba tó àṣẹntìyàn ti gbé sí lára ń bẹ lára ìkíní yẹn ṣe ìjọ yẹn ni bàbá yẹn bẹ̀rẹ̀ sí ṣe bákan wọ́n lọ tọ́jú ẹ̀ títí àìsàn yẹn ló pa bàbá yẹn níjọ́ tí bàbá yẹn kú ó wà lórí Daily Times ayé ìjọ́un póẹ̀mù t'Awólọ́wọ̀ kọ síbẹ̀ pé kálágbára kan má lérò pé òun lè mú jẹ́ o ẹ lọ Google ẹ wà lórí internet ìyẹn ni wọ́n fi wá ṣe wàhálà kan wá ṣẹlẹ̀ láàrin NCNC àti AG ọ̀kan nínú wọn ló fẹ́ ṣe campaign ní Àkẹsán market wọ́n wá dá wàhálà sílẹ̀ èèyàn bíi 8 àbí 9 ló kú níbẹ̀ olóṣèlú ló dá wàhálà sílẹ̀ àwọn náà ní àjọ mọ̀ bí wọ́n ṣe dáná wàhálà ọba tí ọba wọn débẹ̀ òun ni wọ́n fẹ̀sùn kàn pé òun ló dá wàhálà sílẹ̀ nítorí ipò ti ṣèjọba bí wọ́n ṣe arrange nìyẹn pé kán lọ mú Aláàfin kán gbé lọ sí enquiry tí wọ́n gbé lọ report enquiry yẹn àwọn tí wọ́n rí dọ́là wọn ò tó nǹkan report enquiry yẹn favour bàbá but agbára àjọba ni wọ́n lò tí wọ́n fi yọ bàbá kúrò nípò ọba wọ́n wá yọ bàbá yìí kúrò nípò ọba bàbá yìí kọ́kọ́ lọ s'Èkó from Èkó bàbá relocate lọ sí Ẹ̀gbá torí pé àwọn aláké ayé ìjọ́un àtàwọn Aláàfin wọ́n gbà pé kan náà làwọn from Ẹ̀gbá ni bàbá ti relocate lọ sí Iléṣà ni bàbá yìí wá tó fi jáde láyé tí bàbá yìí fi wá jáde láyé nǹkan ẹyọkan ni máa ń wí ńgbà bàbá yìí ò sí ń pò ọba mọ́ òun ni ó lead irun kì í pàrun jẹ òun ni ó ṣe ìmámù bàbá yìí ó máa wá ṣàdúrà pé Ọlọ́run tó bá jẹ́ pé kó wọn padà sípò Aláàfin lòun ni ó pé òun láyé àtàlùkìyàmù òun dáhùn padà àmọ́ tó bá jẹ́ pé kó wọn wà báyìí tó wọn fi dọ́dọ̀ rẹ̀ ni dáhùn padà sọ́dọ̀ rẹ̀ báyìí àmọ́ jáwọn ọmọ òun ó kéré tó ju tòun lọ jẹ́ káwọn ọmọ tóun bí ká kéré tí ó ju tòun lọ àdúrà tí bàbá yẹn máa ń ṣe nù bàbá yẹn wá kú wọ́n gbókú ẹ̀wọ̀ yọ Aláàfin níjọ́ tí wọ́n gbókú ẹ̀wọ̀ yọ Aláàfin bí ìgbẹ́ nìkan ò kú rí ni
torí gbogbo ìlú ló fẹ́ràn bàbá yìí. Bàbá mi Gbádégẹṣin wá dépò ọlá, mùsùlùmí gidi làwọn, sàárà pọ̀jù fún bàbá Gbádégẹṣin. Àwọn ni wọ́n máa ń kì pé abìgẹ́ran bí ìsọ̀ ìlú tó bá fẹ́ ṣe sàárà ẹran nítòótọ́ ìdíje ewúrẹ́ ní ògbé lẹ́nì kọ̀ọ̀kan lọ́wọ́. Mùsùlùmí ni bàbá wa Bello Gbádégẹṣin, wọ́n kọ́ mọ́sálásí tí wọ́n lọ́tọ̀, wọ́n tún wá tún gbogbo mọ́sálásí ṣe nílùú. Bàbá Bello Gbádégẹṣin wá jáde láyé lẹ́yìn ìgbà tí wọ́n ṣèjọba rẹ̀, tí wọ́n ṣèjọba dáadáa. Ọlọ́run wá dá ọlá padà fọ́mọ Aláàfin Adéyẹmí kejì. Ọmọ Aláàfin Adéyẹmí kejì wà ní bàbá wa Aláàfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ. Allah. Ọlá tí bàbá wọn ò jẹ, wọ́n jẹ. Ayé tí bàbá wọn ò lò, wọ́n lò. Allah. Iye ọdún tí bàbá wọn ò lò pé Ọlọ́run kó ọdún bàbá wọn ó kó fáwọn padà. Ní bàbá wa fi lò 53 years lórí oyè. Ọlá bàbá wọn tó sin lọ́nkú lọ́lọ́run dá padà fún wọn. Allah inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun lahumul bushra fil ayati dunya wa fil akhirah. Ọlọ́run ṣe ta ló wá fẹ́ sọ wípé ẹ lọ wo bàbá ẹni ọba tó ṣe Islam lọ́yọ̀, ẹ lọ wo orúkú tó kú. Irú kú wo ni bàbá wa Adéyẹmí kejì kú? Ikú àpọ́nlé ni, ikú ìgbàgbọ́ nú Ọlọ́run ni. Òṣèlú ni wọ́n tìbọ̀ wọn lẹ́sẹ̀ ló fi fà á tó jẹ́ pé dọ̀la díẹ̀ nínú àwọn Aláàfin ni wọ́n bá bàbá Awólọ́wọ̀ rẹ̀ o. Wọ́n gbàgbọ́ pé òun ló relegate ọlá àwọn nítorí ipò ọlá àgbà náà. Ara yín ẹ máa sọ ẹnu, ẹ má fẹnu kọ odidi ìlú ṣòro ṣẹ. Torí gbogbo ìlú mi tó sọ pé lọ́la yọ pàdé ọmọ ìlú yẹn bẹ̀ o. Islam ó pè ilẹ̀ Yorùbá. Ẹ wà tìgbà tí ẹ̀ bàbá àti àtijọ́ ń ṣe Islam bọ̀ 1100 years ago. Why tó jẹ́ pé ẹ̀yin ọmọ àfáà wẹ̀rẹ̀ ayé òde òní, ẹ̀yin onífá wẹ̀rẹ̀ ayé òde òní, ẹ̀yin Kristẹni wẹ̀rẹ̀ ayé òde òní, ẹ̀yin lẹ wá fẹ́ bà gbogbo ẹ̀jẹ̀ lẹ fẹ́ fọ́ lójú. Àwa ń kìlọ̀ fún yín pé ẹ má bàjẹ́, bẹ́ẹ̀ bá balẹ̀ Yorùbá jẹ́ kò síbi tá ilé sá lọ. Ntẹ́mi dúró lé lórí nìyẹn. Mi ní ká dẹ̀sẹ̀ pọ̀, mi dẹ̀ wá yọnu aláwọ̀ kan, mi wá yọnu Kristẹni kan, mi wá yọnu Mùsùlùmí kan. Ọlọ́run nìkan ni mò ń wá yọnu rẹ̀. Fásitì ìran Yorùbá ọ̀kan ni wá, kò síbi a lè dé láyé a lè sẹ́ẹ̀dì tó ga Yorùbá tó ti wà lára wa. Bọ́ bá lọ sí UK tí a bá fún ẹ ní pálí UK, ìlú tó ti wá country tó ti wá wọn tún kọ síbẹ̀ láti rán ọ létí pé kì í sọmọ ìlú àwọn tán pátá. Bọ́ bá gba red passport l'Amẹ́ríkà bó ṣe níyì tóun tó jẹ́ pé báwọn ọlọ́pàá Saudi bá rí passport Amẹ́ríkà tàbí ti UK lọ́wọ́ ẹ̀ wọ́n máa ṣe bí ìgbà tán bẹ́rí fún ẹni. Bó ṣe níyì tóun country tó ti wá wọn kọ́ bẹ̀ fún ọ pé kì í sọmọ ìlú àwọn. Ilẹ̀ Yorùbá kan náà ta lè jọ gbé ni tá need visa, a need the passport means of identification ni. Kí ló dé tá lè jọ gbé? Àwọn bàbá wa tí ń bá ìsìn bọ̀ láti 1100 years ago, Mùsùlùmí, traditionalist, Christian, wọ́n jọ ṣe pọ̀ ni. Ọdún tí Christianity dé ilẹ̀ Yorùbá kò tó 20 years lẹ́yìn ìgbà Islam dé tí Christianity fi dé. Ọ̀kan nínú àwọn òyìnbó ló lead Christianity wọ Old Ọ̀yọ́ Empire láyé John. Tó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ wá mú ẹgbẹ́ sìn mọ́yà, tẹ́ gbàgbọ́ pé ẹ̀yin ni PA Ọlọ́run. Inna Allah ala yadil qawma zalimin. Ọlọ́run ní mi ní fọ̀nà mọ́ àwọn alábòsí ẹ̀dá. Ẹ wo bàbá tí ń pariwo mi. Mo ti sọ máa gbé bàbá yẹn dé kóòtù sẹ́. Gbogbo ntọ́ bá ní àtọ́bá àtijọ́ yẹ kọ́ máa lọ prepare rẹ̀ yọ pàdé mi ní kóòtù. Kí ni mo ṣe fún wọ bàbá yìí? Lẹ́yìn ìgbà tó bú mi lákọ̀ọ́kọ́ tó ní mo bóbìnrin ya fọ́tò. Bàbá yìí pàdé mi lẹ́kọ̀ọ́ níbi conference àwọn last man standing Al-Mustaqim. Bàbá yìí bọ̀ mí lọ́wọ́ tó dì mọ́ mi. Bàbá yìí dẹ̀ ń sọ fún mi pé ẹ dákun ẹ má bínú nítorí Ọlọ́run. Ẹ dákun irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Wallahi tallahi thumma billahi alladhi la ilaha illa huwa. Èmi náà dẹ̀ tún dì mọ́ bàbá yìí. Mo ní bàbá ẹ má worry. Mùsùlùmí jọ ni wá, Yorùbá jọ ni wá. Ẹ wá wo bó ṣe tún pariwo mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Asóhun náà ya fọ́tò pẹ̀lú àwọn traditionalist. Eléégún tààrà ńlẹ̀ ya fọ́tò pẹ̀lú. Tí ń gbégún lójú méjèèjì. Àwọn kọ̀kíní kan jáde wọ́n lẹ̀ ń ṣe wáàsí fún ni. Wáàsí kẹsẹ̀ máa ń tẹ̀mí wí fáwọn tọ̀dọ̀ tèmi. Olórí àwọn Christian ẹ tún gbé àwọ́ọ̀dù fún. Ẹ̀yin ṣe gbogbo yẹn sẹ́ẹ̀ mà pọ́lọ́hún rí yín ni. Kí ló dé tẹ́ ẹ fẹ́ fàbòsí bẹ̀sìn jẹ́ báyìí torí Ọlọ́run?
gbogbo àwọn tẹ́ bá rí tí wọ́n mú ẹ̀sìn kankan bí ẹni pé property bàbá wọn ni ẹ lọ wádìí wọn wò aburú tí ń ṣe lábẹ́nú ọ̀pọ̀ ju tí wọ́n gbé síta lọ bẹ́ẹ̀ sì bá ti di business yín bàbá ẹ máa lọ ta ọjà lọ́jà tí wọ́n sì lù yín yẹn kẹ́ ẹ máa lọ ta ata tàbí kẹ́ ẹ máa lọ ta ọ̀run la kò á pè yín pẹ̀lú kẹ́ ẹ máa bá wọn yàn lórúkọ jẹ́ lọ. ya ma'ashara man amana bilisanihi walam yadkhulu imana qalba. Ànábì ni mo pè yín tó jẹ́ pé lórí ahọ́n ni ìgbàgbọ́ yín wà ìgbàgbọ́ Ọlọ́run sínú ọkàn yín látàtàbí wọn awratal muslimin. Ẹ má tọwọ́ bọ ìjọmọlúàbí àwọn mùsùlùmí mọ́. Kí ni mo ṣe fún yín tá a bá ń lo ẹ fún yín ẹ mọ́jọ́ orí mi. Ọlọ́run ló máa gbà nínú èmi àti yín. Àmọ́ bí wọ́n ṣe bí mi lèmi ṣe máa ń respect gbogbo èèyàn. Ọlọ́run ló máa gbà kí ni mo ṣe fún yín náà. A ní ká ẹ má dalẹ̀ Yorùbá rú bí wọ́n ṣe ń ṣe Islam kọ́ lélẹ́yìí tẹ́ ń ṣe yìí. Sheikh Imran Eleha Ọlọ́run bá mi ṣe dáadáa fún mi. Ó ti tú àṣírí ó ní politics ni gbogbo ń tẹ́ gbé jáde. Politics ni bí ìlú kan bá fẹ́ control ẹ Yorùbá láti backdoor sọ́nà àbẹ̀yẹ lẹ́wàá gbégbà ló jẹ́ ń sọ fáwọn Ọ̀yọ́ Aláàfin lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà. Islam ti dé ilẹ̀ Ọ̀yọ́ kì í ṣe ọ̀rọ̀ 400 years káwọn tó gbúrò Islam. Kí ló dé tó jẹ́ pẹ́yìn lẹ́ẹ̀mọ́ lọ gbà bẹ́yìn ọba ti ẹ̀gbà ṣẹ̀ríà ẹ̀ ní lọ gbà lọ́wọ́ àwọn tí wọ́n padà sọ̀tàn fún yín lọ́la pàwọ́ lálá yín lójú. Ṣé o sí ṣẹ̀ríà nílùú yín tẹ́lẹ̀ ni ebe ní arbitration panel ṣẹ̀ríà ń bẹ tẹ́lẹ̀ kí láriwo kí ló fariwo ẹni tí ó bá ti support ṣẹ̀ríà kèfèrí ni yọ wọná iná wò lẹ dálẹ̀ ibo lẹ mọ̀ tẹ́yìn náà lọ la tuzakku anfusakum wa a'lamu biman ittaqa. Ẹ má fọra yín ẹ má pera yín lẹ́ni mímọ́ ẹ má pera yín lẹ́ni mímọ́ Ọlọ́run ló mẹ́ni tó mọ̀. Ṣẹ̀ríà tí ẹ dálẹ̀ ní state 5 nílẹ̀ Haúsá ti politics ni wọ́n dá ṣẹ̀ríà tọ́lọ́hun lẹ̀ ti politics ni wọ́n gbé wọ Zamfara ń jọ sí ẹ lọ wo result ẹ òun ló ń breed terrorism lẹ́ni náà ṣé ṣẹ̀ríà ò sí tí wọ́n fi mú Boko Haram ni kí ló dé tí wọ́n kọ́ Boko Haram àníyàn tí wọ́n fi ṣe ṣẹ̀ríà yìí ò kí ń sọ original àwọn tí wọ́n bá gbé ṣẹ̀ríà original wá wàláhí Christian ìlú wọn yóò máa admire rẹ̀ ni pé òfin yìí abẹ́ ẹ̀rọ òfin tí wọ́n ń ṣe ni tó fi ṣẹ̀ríà bá ń bẹ́ńlẹ̀ tẹ́yìn dẹ̀ ti tọwọ́ bọ ìjọmọlúàbí tèmi kàńtọ́nà ń wínú Suratu Nur ni innal ladina yuhibuna an tashia al-fahisha fil ladina amanu lahum khizyun fil hayati dunya. Gbogbo ẹni tí máa ń wọ́nà kan sáyẹ̀yẹ́ ẹni tó jẹ́ mùsùlùmí ọmọ ìyá wọn láìṣẹ̀ wọn Ọlọ́run lóhun ó dojú tì wọ́n láyé wọn ó dojú tì wọ́n lọ́jọ́ gbèǹde alkiyama. Ogun wo là ń jà tẹ́ fi ní dandangbọ̀n ká kọjú sí Kírísítẹ́nì lọ́tà? Ogun wo là ń jà tẹ́ fi ní dandangbọ̀n ká kọjú sáwọn traditionalist lọ́tà? Ẹ̀yin traditionalist tẹ́ ń gbèjà ẹ̀yin náà má ṣe kọjá ayé yín. Irú ẹ̀ lẹni tó sọ̀rọ̀ bàbá wa láàfin yìí kò dẹ̀ ní mà pé gbogbo Ọ̀yọ́ ti mí ní òun pọ̀ wọ́n wà ńjọ́ kan. Torí àwọn tí wọ́n ní Ọ̀yọ́ àwọn olóyè Ọ̀yọ́ àwọn alágbára Ọ̀yọ́ ní call attention mi bá ṣe máa ń pè mí pé ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn o bẹ́ẹ̀ náà pè mí lórí eléyìí náà pé ọmọ wo ní sọ̀tàn wọnawọ̀nran ọmọ wo ní sọ̀tàn wọnawọ̀nran bẹ́ẹ̀ yẹn ẹ correct ẹ ṣe bẹ́ẹ̀ yín mọ̀tàn Ọ̀yọ́ ẹ mọ̀tàn Ìbàdàn ẹ mọ̀tàn ilẹ̀ Yorùbá. Nítorí náà ẹ dákun ẹ jẹ́ àfọ̀tẹ̀ sílẹ̀ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ronú o ẹ jẹ́ ká ronú o nílùú mi tá ń lọ o Christian tó fẹ́ takú sórí pé àfikún máa ba Islam jẹ́ torí pé òun rí nǹkan bẹ́ẹ̀ torí pé ó believe orúkọ rẹ̀ ò tó báyìí traditionalist tó believe pé àfikún ba Christian jẹ́ torí pé ẹ ti believe pé make orúkọ nítorí ẹ pè mí gbogbo yín kò ní mí ní kò tún nǹkan kan lára mi. Ẹni tó fẹ́ tú ajá sílẹ̀ mùsùlùmí tí ń ba Christian ba mùsùlùmí ba traditionalist ló kọjẹ́ nítorí owó tẹ̀ ń rí nítorí pé ẹ fẹ́ lọ fi trade owó lọ́dọ̀ àwọn Lárúbáwá ẹ pàdé Ọlọ́run níjọ́ kan. Ẹni tó fẹ́ tú ajá sílẹ̀ ẹnìkan lórí ẹnìkan tí ń tú ajá tí bá bu àyà lọ́mọlẹ́sẹ̀ bó ṣe ń tú lajá yẹn ń gé jẹ ẹnìkan wá sọ fún pé o gbọ́dọ̀ fi sílẹ̀ ni bí ó bá kú kó kú ajá yìí ń gé ọ jẹ ó ní bẹ́ẹ̀ ni ó ní bọ́lọ̀ ń ṣe dá oníkálukú ni ó ṣe wùwà ìran ajá ló máa ń gé èèyàn jẹ ìran ènìyàn ni máa ń tú ajá lẹ̀ bọ́lọ̀ ń ṣe dá òun gẹ́gẹ́ bí ènìyàn ń gbọ́dọ̀ tú sílẹ̀ torí lọ́ńdà ènìyàn lọ́lọ́ ń fajá sí ìran ajá tẹ́ bá tú kò gbọ́dọ̀ mọ́ gé èèyàn jẹ ajá tó dégbò lórí tó bá fẹ́ bá tọ́jú ẹ̀ yóò gé ẹ jẹ ntẹ́mi fi gbogbo yín wé nìyẹn kò sí èbú tẹ́ ẹ bú mi tó nítumọ̀
nítorí náà ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run. ìfẹ́ ló lọ́run. Yorùbá ẹ fọ́ tẹ̀sílẹ̀ kárọ̀nù. kárọ̀nù kí la bá fífẹ́ ṣe tí ò dáa. kí la bá fífẹ́ ṣe tí ò dáa. kí la bá fífẹ́ ṣe tí ò dáa o. kí la bá fífẹ́ ṣe tí ò dáa. kí la bá fífẹ́ ṣe tí ò dáa. Gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gá wa dáadáa gọ́fúnà Ṣèyí Mákindé dákun foríjìn wọn ò dákun àtúbà. àtúbà. foríjìn wọn ò dákun ṣàánú wọn. ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tí wọ́n rò pó kéré. èyí tí wọ́n ṣẹ̀ tí wọ́n ò mọ̀ pó tóbi. ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Sàtíyà. foríjìn wọn ò dákun ṣàánú. ọ̀gá wa foríjìn wọn ò dákun ṣàánú wọn. foríjìn wọn ò dákun ṣàánú wọn. ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tí wọ́n rò pó kéré. èyí tí wọ́n ṣẹ̀ tán ò mọ̀ pó tóbi. ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Sàtíyà. foríjìn wọn ò dákun ṣàánú wọn. ẹ̀yin tẹ́ ń bú gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ Oríyọmí àti lórí ọ̀rọ̀ ayaba Naomi, ẹ má má sọ̀rọ̀ Oríyọmí di bẹ́ẹ̀ ṣe ti bàbá Àjẹsà ní tìkù tí ń jọ sí. ẹ mà jẹ́ kẹ́ni ẹlẹ́ni ọmọ bọ́m̀bì wàhálà yìí. kí ló dé? tẹ́ ẹ bá níjà tẹ́ ẹ fẹ́ jà pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé tẹ́lẹ̀ ẹ jáde. tẹ́ ẹ bá bí yín dá ẹ jáde ẹ fèsì ẹ̀skwálì. kí ló dé tẹ́ ẹ fẹ́ lọ pọ̀ mọ́ ọ̀rọ̀ Oríyọmí Hamzat? ẹ jẹ́ ni ẹlẹ́ni ọ jáde. Al-Qur'ani innal muluka idha dakalu qaryatan afsaduha. وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí péjì Facebook wa tuntun yìí ẹ dákun ẹ máa bá mi fọ́lọ̀ péjì ni péjì tuntun tá a máa lò sí lecture bí ìjọ kẹta la máa sí lecture báyìí títí tí péjì náà ó fi full títí tá a fi wá padà síbi former page yẹn ìyẹn lè tọ́sẹ̀ mẹ́ta. ìmọ̀lúkà ìdádàkọ̀lù kọ̀ríyàtà ọbabìnrin òun ló pe àwọn ìjòyè rẹ̀ ó ní ẹwẹ́ wá fún mi nímọ̀ràn. Sulaimana ọba ẹni tí ọba máa agbára àjọba kò dágbára ọlọ́mọ. Allah. agbára àjọba ńlá sọ lórí ọ̀rọ̀ bàbá wa láàfin. bàbá wa ọba kan ti kọjá ọba gómìnà kan hági ó fi microphone wí lójú gómìnà yẹn ó ní kò sí tó lè dùn wá o ẹni tó jẹ́ pé ọdún 4 ni ó lò tí ó fi kú o ọba wa lórí ipò ọlá ni yóò fi wá lẹ̀ ẹ̀bẹ̀ ni ó sì kù gẹ́gẹ́rẹ́ báyìí tí ọlọ́kín lọ fẹ́ bà wá lẹ́rù. gómìnà náà wá gba microphone ó ní lóòótọ́ ni ntẹ́nìyẹn wí o ntọ́ba yẹn wí òótọ́ ni àmọ́ o ntá bá bàjẹ́ láàrin ọdún 4 ọlọ́run nìkan ló lè tún ṣe tálíkì ọmọ ọlọ́run ó fi dé. Allah. Balikisu ló pe àwọn ìjòyè rẹ̀ ó ní ẹ wá fún mi nímọ̀ràn. Sulemana ọba ọkọ lẹ́tà sí mi ó ní kí n wá bóun ṣẹ̀sìn bí bẹ́ẹ̀ kọ́ òun ó fèsì ogun pẹ̀lú mi. làwọn yẹn bá dá lóhùn pé nánú hulliku watin bá sin shadid àwa ológun kò sógun táwọn ọ̀jàrí ogun wo láàjàrí. bí Sulemana bá fẹ́ gbógun wá jẹ́ kí Solomoni ọgbà ọmọ gbógun bọ̀ yọba wá ń bí. wọ́n wá sọ yẹn lọ wọ́n ní àmọ́ o wal hamru ilayki òwò lọ làṣẹ o àṣẹtọ ọba pa wá ni wọ́n ti wájú wọ́n yọ sọ́ọ̀kì ìwọ lọ làṣẹ o àmọ́ dọ̀bá ní ajagun arẹ́dì òun ló wá sọ ọ̀rọ̀ yẹn jáde Kùránì wá kó tiẹ̀ ká lè mọ̀ bọ́rọ̀ yẹn ṣe válù tó ó wá ní innal muluka idha dakhalu qaryatan afsaduha. àwọn alágbára àjọba tí wọ́n bá fi agídí wọ ibì kan afsaduha wọ́n bà bẹ́ẹ̀ jẹ́ ni. waja'alu a'izzata ahliha azilla. wọ́n á máa sọ ẹni agbára àjọba ó lè sọ ẹni pàtàkì dẹni yẹpẹrẹ. wakadhalika yaf'alun. báwọn alágbára àjọba bí wọ́n ṣe ṣe nu Kùránì ọ̀yọ́ ẹnìkan lẹ́nu gbogbo wọn. n ti ń jẹ́ agbára àjọba agbára tó ga ni Kullahumma malikal mulk ọlọ́run lémi lọ́ba gbogbo àwọn ìjọba ayé ọlọ́run ya agbára rẹ̀ látara agbára rẹ̀ ló ya fáwọn ìjọba
ìwọ̀nba ni ẹbú Ṣèyí Mákindé mọ́ ẹja bẹ̀bẹ̀ kóríyọmí ọbọ̀nù wàhálà yìí ni o. òun ló ní state yẹ òun ní the chief executive of the state. kódà bí bàbá wa Tinubu ọba dá sí ẹgbẹ̀ẹ̀gbẹ́ ni wọ́n máa họ torí wọ́n lè lo power lórí state yẹ. àmọ́ àwọn alágbára máa ń gọdira wọn ni pé tí n bá gba nǹkan lọ́wọ́ ẹ tó fún mi ìwọ náà ń bọ̀ wá bá mi. nítorí ìdí méje ni ò ní jẹ́ kéèyàn ó lè dá gómìnà lẹ́bi jùjú pé ká sábẹ́ẹ́. bí gómìnà ọba ṣe ń tó ṣe yìí wàláhì ó lè ba orúkọ ẹ̀ jẹ́ o. ẹ jẹ́ n fún wa ní ìdí méje tó fi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. àkọ́kọ́ ó ní the chief executive officer of the state and the chief security officer. tún nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ẹ mọ̀ ní pé àgbàlagbà làwọn tó kú l'Àbújá àgbàlagbà làwọn tó kú ní Anambra ọmọdé làwọn tó kú l'Ọ̀yọ́ state. àjọ àgbáyé wọ́n ní àánú fọmọdé ju àgbàlagbà lọ. tí ó bá gbégbésẹ̀ tó yẹ kó gbé ọ̀tá pọ̀ nínú òṣèlú nígbà tí wọ́n fẹ́ lé gọ́fúnà Akálà kúrò l'Ọ̀yọ́ state gọ́fúnà Akálà arrange kan máa fún àwọn ọmọ sùkúù lóúnjẹ lọ́mọ kan bá kú nílé ìwé kò bóyá lọ́mọ yẹn jẹun níjọ́ yẹn wàláhì bariwo ṣe gbàlúnù ó ń kálukú sáré lọ ọmọ rẹ̀ sùkúù ni o Akálà fẹ́ fọmọ rúbọ ọmọ kan ti kú náà ọmọ tí wọ́n jẹun rẹ̀ ẹ dákun ẹ bá ń gbọ́ ọmọ mi ẹ dákun ẹ bá ń gbọ́ ọmọ mi àbálọ àbábọ̀ kíní yẹn ni wọ́n lò tí wọ́n fi lé Akálà kúrò lórí síìtì. Number 2 ẹ rántí pé ẹni tó close mọ́ gómìnà òun Lóríyọmí Hamzat tó bá treat case yẹn bákan àwọn opponent yẹn lè gbé lọ sí court pé kò tó chief executive officer tó ń pera ẹ̀. ìjọba máa ń dọ́gbọ́n sí ọ̀rọ̀ ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn ni. Number 3 ntí ó jẹ́ kó ṣòro fún láti dá sí ọ̀rọ̀ ilé ẹjọ́ anyhow ẹ rántí pé ayaba Naomi ìyàwó ọ̀kan nù first class ọba ni o ọ̀kan nù first class ọba Nàìjíríà tó ti fẹ́ rí ni. ayé dẹ̀ mọ̀ pé Ọọ̀ni súnmọ́ gómìnà Mákindé bó láyé ò ṣe ní sọ pé wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ jayé ní tìtorí ìyàwó Ọọ̀ni tó ti fẹ́ rí tí ń bẹ̀ẹ̀bẹ̀ ni. Number 5 gbogbo gómìnà tí bá múra àti kúrò nípò pápá l'Ọ̀yọ́ state ẹ lọ wo ń jẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ kò sí gómìnà tó kúrò tí wọ́n lẹ́ ọkọ̀ bú kan mọ́ lákòótó lọ. ó ṣeé ṣe torí mi ìrínú gómìnà kó jẹ́ kó ń try láti dọ́ọ̀jì orúkọ bú tí wọ́n fẹ́ fún. tá a bá wá wo gbogbo ẹ̀ lọ ká wo gbogbo ẹ̀ bọ̀ Oríyọmí ò ṣèkà Naomi ò ṣèkà àníyàn rẹ̀ àníyàn páwọn fẹ́ ṣe rere fáráàlú ni wọ́n ní. bí gómìnà bá fojú kéré kínní yẹn tó jẹ́ kó lọ bẹ́ẹ̀ gbogbo àwọn òbí àwọn ọmọ yẹn ǹjẹ́ gbogbo òbí àwọn ọmọ yẹn náà ni wọ́n fi jẹ́ tálíkà ṣé gbogbo òbí àwọn ọmọ yẹn ni wọ́n fi lẹ́nu orúkọ àwọn ọmọ tí wọ́n fi gbé kéèsì yẹn jáde nítorí mú wọn kọ orúkọ àwọn ọmọ kan àwọn òbí wọn ẹ lọ wádìí pé ìgẹ́ta síbi tó fi jẹ́ pé orúkọ àwọn ọmọ tí wọ́n ní wọ́n fi gbé kéèsì jáde. gómìnà lè lo agbára bẹ́ẹ̀ kíní yẹn lè bẹ́yìn yọkọ́ba lórúkọ jẹ́ àfi kí gómìnà ó fọgbọ́n ṣe èèyàn fọgbọ́n ṣerú nǹkan báyìí ni. ẹ̀bẹ̀ táwa bẹ̀ gómìnà ni pé ẹ ti púrúfù ẹ̀ pé kò sí bẹ́yàn ṣe lè súnmọ́ yín tó bá ṣe nǹkan tó lè ba Ọ̀yọ́ state tàbí tó lè ba ìjọba yín jẹ́ tàbí tó lè ba orúkọ yín jẹ́ wàláhì ẹ dìrì pẹ̀lú ntàn ẹ ti proof ẹ beyond every reasonable doubt. àwọn ọ̀tá òṣèlú tí wọ́n fẹ́ lo against yín àwọn náà ti rí pápá ọ̀rọ̀ tẹ́ sọ níbi 3 days ago kì í sí ọ̀rọ̀ tó mẹ́rin dání ọ̀rọ̀ akínni pé Ọ̀yọ́ state kì í sa Anambra ó fi hàn pé yes this man is in control ó fi hàn yí pé ẹni yìí mọ nǹkan tí ń ṣe kì í sí òpònú gómìnà lání l'Ọ̀yọ́ state. akin láàrin àwọn akin ni onílàákàyè ni àmọ́ tá a bá hà di ànápọ̀ mọ́ni á gẹ̀ẹ́tì rìsọ́ọ̀tì ọ̀la. ẹ dákun gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn yín gẹ́gẹ́ bí ẹni tó nígbàgbọ́ nù yín àti Naomi àti Oríyọmí àti Mr. Fasasi àwọn mẹ́tẹ̀ẹ̀ta citizen yín làwọn náà
kì í ṣẹ̀yin lẹ mú wọn dúró kóòtù ló mú wọn dúró bet ẹ̀yin lágbára lórí attorney general ẹ lè pàṣẹ lórí kóòtù ju everybody lọ bẹ̀tẹ́ni tó gbẹ́jọ́ wá bá dẹwọ́ kíní ẹ̀ ó rọ̀ díẹ̀ ara ń tí gómìnà ń sá fún káwọn òbí àwọn ọmọ yìí kán má lọ sọ gómìnà lẹ́nu pé tó bá jẹ́ pọ́ ọmọ gómìnà ń bẹ́ẹ̀ ni ṣé bó ṣe tún wọn lẹ̀ yẹn náà ni ó tún wọn lẹ̀ torí pé kò sọ ọmọ rẹ̀ ń bẹ̀ ni ọmọ kan ò sì jọ ọmọ kan lọ orí kan ò ju orí kan lọ ẹ̀mí kan ò jẹ̀mí kan lọ. bẹ́ẹ̀ dìyẹ bá kú nílùú mi ń bẹ́ ní òfin Nàìjíríà wọn yìí lónìí kéèyàn mú adìyẹ lọ́wọ́ lọ́jà kó dorí ẹ̀ kodò tọ́ba ikú ń tọ̀ wọ́n rẹ̀ wọ̀n yìí ń bẹ́ ní òfin Nàìjíríà kí ń lónìí ká tó wá sọ odidi èèyàn kí wá sẹ́yọ̀ kan kì í ṣe méjì 35 àwọn kan tiẹ̀ ń sọ wọ́n lójú bẹ́ẹ̀ lọ àmọ́ lórí gbogbo ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ alladina yunfikuna fi sarra'i wa darra'i والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين القرآن الذين ينفقون في السراء والضراء nínú gómìnà tí máa ń fowó ṣàánú èèyàn láyé ẹjẹ kan mo bọ̀ ẹ contribute sáyé Oríyọmí Hamzat ibi ó dé lónìí contribution yín ló pọ̀ jù ńbẹ̀ ìrànlọ́wọ́ yín gbé dáàyè gíga igi tá a bá wá gbìn tó bá wù kò ní dá kó tún tọwọ́ ẹni wò alladina yunfikuna fi sarra'i wa darra'i ẹni àwọn tí wọ́n máa náwó nígbà tára ni wọ́n àti gbà tára dẹ̀ wọ́n wal kazimina al-ghayza tínú bí wọ́n tí wọ́n sì fọwọ́ bu ìdí yẹn mọ́lẹ̀ wal afina anin nas àwọn tí wọ́n máa mójú kúrò fún yàn bó ṣe lè wọ́n tó lè tó Ọlọ́run láwọn tẹ́mi Ọlọ́run fẹ́ràn jù nínú ayé àwọn nu àbáwá gómìnà ẹ pé àwọn tọ́mọ wọn kú ẹ bá wọn kẹ́dùn nígbà tẹ́ ẹ tí ì síjọba you are a billionaire in any currency Ọlọ́run ló mọ iye èèyàn tẹ́ ẹ ti sọ de èèyàn kẹ́ ẹ tó déjọba ẹ mú owó gidi ẹ fi compensate wọn ẹ bẹ̀ wọ́n lórúkọ ìjọba pé kán má bínú ẹ múnú wọn dùn ẹ pé wọ́n bá ṣe mítìnì ẹ ní kí wọ́n sọ ohun tí wọ́n fẹ́ wallahi majority wọ́n sọ fún yín pé ẹ fi wọ́n lẹ̀ jẹ́ wọ́n máa lọ ni majority ó lè má jẹ́ gbogbo wọn o majority ó sọ yìí pé àgbàfọ́ lọ́hùn bet ìyẹn ó ṣẹlẹ̀ tí wọ́n bá rí i pé ẹ ṣètò bẹ́ẹ̀ ṣe máa ṣètò for everybody àwọn tí wọ́n mọ̀ àwọn kan tí wọ́n accident sometimes ago ẹ̀ tí ì dépò gómìnà ẹ̀ ń kọjá lọ lẹ́ bá wọn gbogbo ayé mọ̀ bẹ́ẹ̀ ṣe táyé wọn ṣe gómìnà máa ń tún ayé èèyàn ṣe ni láti bóun ṣe rí kó tó dépò ìjọba nu ẹ ìbáyé èèyàn jẹ́ igi tẹ́ wá lọ lórí Yomi Hamzat bó ni ò ṣe ní wó látọwọ́ wa kò wá sí n tó fún alásọ̀ránsì pé ẹni tó ṣe ń tó dùn ni ò ní padà ṣe ń tó dùn mọ́ ni. wọ́n máa ń sọ̀tàn kan ìtànú Islam ni ọba kan ó wà nípò ọlá ó wá ní ìjòyè kan tó wà nípò kẹta sí wọ́n máa ń pe ìjòyè yẹn kí n tú sédé òyìnbó ká lè tètè rọ́nà lọ kí n mú kó lárúbá wọ́n máa ń pe ní kò sí mistake nínú sí Ọlọ́run kò sí mistake nínú sí Ọlọ́run lórúkọ ìnagijẹ rẹ̀ tí wọ́n fún ọba yìí wá wọ́n ń bá ọba gé ọsàn ọba wa sọ fàyàbá pé mo wá jẹ́ kí n gé fúnra mi bó ṣe gé fúnra ẹ̀ ọ̀bẹ gé lọ́wọ́ ẹ̀jẹ̀ tọ́ gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ṣe eye service kábíyèsí wọ́n bá nu ẹ̀jẹ̀ wọ́n bá fogun sí ìkẹta ọba fọwọ́ lẹ́rán ń wòran kò dẹ̀ sí kejì ọba mọ́ ọba wa bi léèrè pé ó sì ń wò mí níran ó ní bẹ́ẹ̀ ni ó ní mo mọ̀ pé kò sí mistake inú sí Ọlọ́run ni n tó yẹ kó rí tó yẹ kó ṣẹlẹ̀ lásìkò yìí lọ́lọ́run gbé wá ọba ní lẹ́nu ẹ ó ní ẹgbẹ́ ẹ lọ́ọ́ tì má lé dìjọ́ tí máa ronú nǹkan tí máa fi ṣe ní bá lọ́ọ́ tì má lé ìlú yẹn wá ní ọjọ́ kan tán máa ń yà sọ́tọ̀ láti fi lọ ṣọdẹ gbogbo àgbáyé ní wọ́n tí máa ń ṣọdẹ kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ló bá lọ sí game reserve ó lọ ṣọdẹ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ẹ̀ láàrin ibi tán tí ń ṣọdẹ ẹran kan bẹ́ yọ ẹmu ọba ò mọ̀ bó ṣe ṣìnà bó ṣe bá rẹ̀ láàyè bòmínú ìlú mi ló ti bá rẹ̀ ìlú tó ti wá bá rẹ̀ àwọn ń wá àjòjì tí wọ́n á fi rúbọ àjòjì náà fi máa ń rúbọ ìlú wọn tọ́ba tí wọ́n bá kú ọba wọn wá kú àjòjì kan ni wọ́n rí ní abá gbé
àwọn ọmọ pọ̀ bá níbi títí ń bọ̀ wọ́n bá dè mọ́lẹ̀ wọ́n bá bi kíní wọn léèrè àti rẹ́ni tí wọ́n fi rúbọ o kíni ká ṣe kíni wọ́n sọ fún wọn pé ẹ lọ yẹ bọ́dì rẹ̀ wò tí ò bá ti ní ojú egbò lára ẹ pa àmọ́ tó bá lójú egbò lára wọn èé fi ẹni tójú egbò rẹ̀ ò tí ì jinná wọn kì í fi rúbọ lọ́dọ̀ àwọn o náà bá lọ yẹ bọ́dì rẹ̀ wò ojú ọ̀bẹ ẹ̀jọ́ sí ni wọ́n bá tó jẹ́ ọgbẹ́ tó wà lára ẹ̀ tí ò tí ì jinná wọ́n bá tú sílẹ̀ wọ́n lé dànù kókó lu àwọn wẹ́lòmíì ọba rìn tare ọjà sílùú ẹ̀ padà gbogbo èèyàn pariwo ọba dé o ọba dé wọ́n bá gbé padà sáàfún wọ́n wẹ̀ fún wọn fún lásọ padà ó wá nìkan lọ mú jòyè ọba yẹn wá wọ́n wá mú dé ó ní kí ni nǹkan tó sọ tí mo fi ní kán ju ẹsẹ̀ wọn ó ní tí mo sọ ni pé kò sí mistake inú sí Ọlọ́run ó lódodo lọ́rọ̀ rẹ̀ Ọlọ́run kì í ṣe mistake ó ní èmi náà gbégbésẹ̀ tí mo gbégbésẹ̀ kára yọ ọmọ sọ̀ǹtò wí yẹn dòfin torí tí wọ́n bá mú tiẹ̀ jẹ ẹlòmíì náà ó ṣe ń tó burú jù yẹn lọ ló jẹ́ ń ṣe fún ẹ o àmọ́ mo ti gbà wípé Ọlọ́run kì í ṣe mistake màá wá promote ẹ ọ wàá dọ̀tun ọ bàbá yìí torójú egbò jọ́sí ńlọ gbà mí sílẹ̀ nínú aburú ayérayé tóun náà bá kú sí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn yín gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ yín gẹ́gẹ́ bí olólùfẹ́ yín gẹ́gẹ́ bí ọmọ ìlú yín gẹ́gẹ́ bí àfáà tó wà pẹ̀lú yín mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ ti proof point tẹ́ fẹ́ proof ẹ ràn wọ́n lọ́wọ́ kóòtù ló mú wọn dúró kì í ṣẹ̀yìn o nínú òfin ìjọba kóòtù ló mú wọn dúró kì í ṣẹ̀yìn bẹ̀tẹ̀ lè ṣèrànlọ́wọ́ kan tú wọn sílẹ̀ kẹ́ẹ̀dẹ̀ bí àwọn fámìlì tibẹ̀ yẹn náà káwọn mẹ́tẹ̀ẹ̀ta àtàwọn fámìlì ọmọ tó kú kan jọ ṣe meeting káwọn náà tún tọrọ àforíjì lọ́wọ́ àwọn fámìlì yẹn káwọn fámìlì yẹn náà fẹ́ kún pàdé wọn káwọn náà fẹ́ kún pàdé fámìlì kájọ forgive ara wọn láyé àtọ̀run yóò wá wà nù rẹ́kọ̀dù yẹn láyé pé ọ̀kan náà àtúnṣe má lè gbàgbé tẹ̀ ṣe òun nìyẹn nítorí náà ọ̀gá wa gómìnà foríjì wọn o dákun ṣàánú wọn foríjì wọn o dákun ṣàánú wọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tí wọ́n rò pó kéré èyí tí wọ́n ṣẹ̀ tán ó mọ̀ pó tóbi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Sàtíyà foríjì wọn o dákun ṣàánú. gbogbo ẹ̀yin tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì ẹ bá follow page yìí ẹ bá recommend ẹ fáwọn èèyàn lọ́tùn lósì ẹ bá wa like ẹ bá wa comment page yìí la máa lò lọ kódà orí page yìí láti ṣe gbogbo Ramadan lecture ètà ń lò tẹ́lẹ̀ ẹ má withdraw kó ń bẹ̀ a máa lòun náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ̀tẹ̀ léyìí la fẹ́ máa lò jù nítorí náà ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá thousands of acres of land tẹ́ bá fẹ́ rà àní along Ibadan Lagos Expressway along Ibadan Ìṣẹ̀yìn Road Àràfà 2025 ẹ tẹ̀lé ilé iṣẹ́ wa àwọn èèyàn ti sanwó rẹpẹtẹ ẹ gbádùn Àràfà yín jọba umura Ramadan ọdún yìí ó ti wọnú ẹni tó bá fẹ́ lọ umura kó tètè sanwó mo ń kìlọ̀ fún yín pé bí ìtẹ̀sí náà ní tọdún yìí mo stop a lot of people láti má rí visa wọ́n ti wọ́n kún visa báyìí o ẹ tètè sanwó kẹ́ tètè gba visa bẹ́ẹ̀ yẹn ra tíkẹ́ẹ̀tì sọ́wọ́ ẹ gbà pé pépà ló ní lọ́wọ́ ọ̀ntìjọ́ tó bá tó ní visa ẹ tètè gba visa ilé iṣẹ́ wa kí n gba visa fáwọn èèyàn o 080350612 ẹni wọ́kọ̀ ẹni wáyé má jẹ̀rà kálé ẹ text message tàbí kẹ́ lo WhatsApp number 08057818180 ẹ̀yin aráàlú òyìnbó àwọn obìnrin yẹn tí wọ́n jẹ́ ọ̀dọ́ anídìí wọn ọkùnrin pọ̀ lórí platform táwọn náà wà nílùú òyìnbó àti Christian àti Muslim wọ́n pọ̀ ńbẹ̀ tá àti rí obìnrin fún wọn àwọn obìnrin tá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn ti fẹ́ wọn lọ a máa retí yín ẹ̀yin ti Nàìjíríà ẹ̀yin ọkùnrin la nídìí tó pọ̀ o àwọn ọkùnrin ti fẹjọ́ ẹ̀yin obìnrin tẹ́ wà lórí platform wa sùn wọ́n lákọ yín pọ̀ Nàìjíríà ẹ̀yin náà ya rẹ̀ ńlẹ̀ díẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀rí bì kan lọ kẹ́yìn náà bímọ alálùbáríkà Ọlọ́run ó ṣe nírọ̀rùn o anílé kéwù tó dáa adẹ̀ní skul tó dáa ẹ má mọ ọmọ yín wá síbẹ̀ àwọn ọmọ náà lálùbáríkà Ọlọ́run ó ṣàlékún àlùbáríkà tiwa náà pẹ̀lú ògo Ọlọ́run wá sí tó yẹ ká ṣe ní ọ̀wọ̀ tán ní ọjọ́ Friday lọ́d níbi olóyè bá mi rántí orúkọ wọn ní ọjọ́ Friday wọ́n fẹ́ fún ẹjẹ́ ààrẹ mùsùlùmí àti múra àti gbéra ká tó gbọ́ pé curfew ti wà ní Èkìtì state sẹ́kìtì ní Àbóǹdó Ọ̀wọ̀ láti fẹ́ lọ sí lecture which is Ondo state tí n bá ṣe mistake pé curfew ti wà níbẹ̀
ìyẹn ò ní jẹ́ ká lè wá sí ìlú Ọ̀wọ̀ mọ́ lọ́dọ̀ Alhaji wa Adékúnlé Jimoh Kọ́láwọlé tí wọ́n fẹ́ fi jẹ ààrẹ àdínì àní lè wá bẹ̀ mọ́ ńgbà kọ́fíù bá lọ à ń padà bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run àjọ wà níbi wedding ọmọ Alhaji Yunus Akíntúndé l'Àbújá Ọlọ́run kó bá falùbáríkà sí ó bá tún di Monday àtúnníwàásí mi náà lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ Ọlọ́run kó máa sọ wa lórí ìrìn àjò 00350661222 00578188180. ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o lẹ́nu àfáà wa Akéwùgbà Gold nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí àwọn èèyàn ń jà sí táwọn àfáà ń jà sí tán ń jà sọ̀rọ̀ ẹ̀sìn nípa ọ̀rọ̀ ẹ̀sìn àbáláyé kinní kan Ọlọ́run náà ló dá gbogbo ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ti lísìn sí nǹkan tán sọ ẹ jọ̀ọ́ kí ni nǹkan tẹ̀yin náà rí sí ọ̀rọ̀ tí Akéwùgbà Gold sọ yìí ẹ jọ̀ọ́ kí ni ọ̀rọ̀ tẹ́ rí sí ẹ má gbàgbé láti kọ́mẹ́ǹtì sí comment section. Thank you.